tó àmì wọ́n kàn láìsí prógrámù yìí. ẹ ṣe mà hello ẹ lọ kálẹ̀. kí lẹ ń là kọjá mà ẹ kalẹ́ o. Ọkọ mi ti kú láti bí ọdún méjì. So àwọn èèyàn ọkọ mi wọ́n ṣàgbálé wọ́n gba ṣọ́ọ̀bù. Kódà wọ́n ti ní kọ́kọ́ mi lọ máa gbé ilé ọkọ mi gan. Àti ẹ̀gbọ́n ọkọ mi lọ máa gbé ilé ọkọ mi. Ó dẹ̀ ti lọ bí ọdún méjì àtààbọ̀ tọkọ mi ti kú báyìí. Mo dẹ̀ bí ọmọ mẹ́ta. Àkọ́kọ́, ìkejì, ìbejì, ọkùnrin ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àwa ni torí skul táwọn ọmọ gan lọ, skul ọ̀fẹ́ ni wọ́n lọ, wọn ò gbowó ń bẹ̀. Wọn ò ṣe nǹkan lórí wọn. Ilé yẹn wọ́n ti ní kẹ́gbọ́n ọkọ mi lọ máa gbé bẹ̀. Wọ́n á rò pé kí ni kí n ṣe níbẹ̀ kí n pè é ni. ẹ ṣe kí ni èjì yín mà. Èjì mo lè ṣe pé 30 years lọ́dún yìí. èjì wo ni Ọlọ́run mú ọkọ yín sọ́dọ̀ mà. 29. ọdún méjì sẹ́yìn ni Ọlọ́run mú ọkọ yín sọ́dọ̀. Ó pé ọdún méjì àtààbọ̀ ní. ilé tí ọkọ yín wá kọ́ wọ́n lé yín kúrò ń bẹ̀. Àti ìkó lọ bẹ̀rẹ̀ yọkọ wa ní à ń gbé tẹ́lẹ̀. Wọ́n á ti kàn kó lójú pé ó kú. ìyá ọkọ ẹ̀gbọ́n ọkọ yín yẹn ṣóbìnrin ni àbọ̀kùnrin tó lọ bẹ̀. Ọkùnrin ni ṣọ́ọ̀bù gan ló ń lò. ta ló ní kó máa lọ síbẹ̀ mà. Ẹ̀yọkọ mi náà ló ní kó máa lọ síbẹ̀. kò rújú kankan tí mo fẹ́ sọ ẹ̀. ṣọkọ yín ní bàbá. Wọn ò ní bàbá. wàláì mo ti mọ̀ kí mo sọ lóyún kí mo sọ fún ẹ mo ní kò rújú nǹkan tí mo fẹ́ bèrè tí mo fẹ́ sọ ẹ. bàbá ọkọ yín ò ní bàbá àbí. Bẹ́ẹ̀ bàbá rẹ̀ ti kú. wọ́n ti kú tipẹ́. Wọ́n ti kú tipẹ́. ẹ̀yin kò bá wọn nulẹ̀. Mi ì bá wọn. ọdún mélòó lẹ lò pẹ̀lú ọkọ yín nínú marriage. 2020 ni a marry. ọdún mẹ́tàlá. ọdún mélòó nìyẹn bí ọdún mẹ́ta lẹ́sìn jọ gbé ẹ̀yin méjèèjì. Dájú jọ gbé. kí ni èjì àwọn twins ń sìn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ pé 2.5. má ṣe o kí ni èjì tí yín sìn. Èjì mi 30 years báyìí. àkọ́bí yín kọ́ kí ni èjì ẹ̀. 5 years lọ́dún yìí. ọmọ mélòó ni ìyá ọkọ yín bí. 3 làwọn náà bí. ṣé ọkọ yín last born àbẹ́lẹ̀ kejì. ẹlẹ́ẹ̀kejì. ṣàkọ́bí wa ló lọ sínú ilé yẹn báyìí. Àkọ́bí ló ń lọ sínú ilé yẹn báyìí. ìyá ọkọ ló ní kó máa lọ síbẹ̀. bẹ́ẹ̀ ni sà. bó ti mọ̀ pé ẹ̀ lè ní bàbá ọkọ náà mo ṣe béèrè yẹn mo mọ̀ pé ẹ̀ lè ní. ìgbà tí mo tẹ̀ sọ fáwọn òbí mi wọ́n ní ká má bá wọn fa wàhálà. ẹgbọ́n tí mo fẹ́ sọ ẹ jẹ́ ń pọ̀ tó fún mi ńlẹ̀ náà. ṣé ẹ rí ẹ̀yin tí ẹ jẹ́ ìyá wa oúnjẹ ọmọ ò ní korò lẹ́nu yín. àmín Jésù. ẹ ní di rádaràda. àmín Jésù. ẹ̀yin tó jẹ́ ìyá wa tẹ́ ń gbọ́ wa nílé. ẹ gbọ́ tí mo fẹ́ sọ yìí. Yes sir. arábìnrin kan máa gbọ́ mi tiyín ni o mo sì ń bọ̀ wá sí ọ̀rọ̀ tiyín o. ṣé ẹ rí ihun tí ọ̀pọ̀lọpọ̀ ìyá ọkọ ń dá sílẹ̀ nínú ìrìn àjò ìgbéyàwó ọmọ ẹ̀. má ṣe o kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kódà ọmọ míì tó jọkùnrin tó ṣègbéyàwó nígbà tí bàbá ẹ̀ wà láyé nígbà tí Ọlọ́run bàbá yẹn sọ́dọ̀ tó dàgbà tó dògbó ọwọ́ tí ìyá ẹ̀ yọ nínú ìrìn àjò láàrin àwọn ọmọ sọ́mọ gan ìyá yẹn gan ń yọ ọmọ yẹn gan lẹ́nu ni pé ṣé ìyá mi náà ló wá di báyìí ṣé wọ́n ti pààrọ̀ ìyá mi ni torí ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀rọ̀ yín dàbí túlẹ̀ àwọn nǹkan tẹ́ ẹ̀ lè túlẹ̀ nígbà tọkọ yín wà láyé àwọn aroma tẹ́ ẹ̀ lè túlẹ̀ ilẹ̀ máa ń túlẹ̀ nígbà tí ọkọ yín bá lọ tán láàrin àwọn ọmọ yín láàrin àwọn ọmọ sọ́mọ ìgbà yẹn àwọn ọmọ yẹn wà rí in another form pé sí àwọn náà lè ṣá lẹ́mọ̀ gbé àwọn ìgbésẹ̀ tó léwu fún àjọṣepọ̀ àwọn ọmọ ìgbésẹ̀ tó léwu fún ìrìn àjò ìgbéyàwó àwọn ọmọ ó wọ́pọ̀ bẹ́ẹ̀ in tó ń fa mi mọ́ ìsìlẹ́mọ̀ sọ yìí pé lẹ́mọ̀ fi tí ò sẹ́fì mọ́ dẹ́rùbà àwọn ọmọ àfi tí ì bá ṣe ọmú gbáyà mi ló mu lókù ẹbẹ́ yìí náà mú tẹnìkan ẹ̀yin náà mú tẹnìkan mọ́ wulẹ̀ kalẹ̀ yẹn ẹgbọ́rọ̀ tá à ń gbọ́ ń sìn arábìnrin ẹ gbọ́ mi o. Yes sir. gbogbo obìnrin tí ń gbọ́ mi pátá
ọkọ ò ní kú mọ́ yín lórí. Àmín Jésù. ọkọ yín ó dàgbà yóò dògbó. torí tí ọkọ bá kú rèwerèwe nínú ìrìn àjò gbéyàwó, ẹ má jẹ́ ń tàn yín, kò sọ́kọ tán ní pé ìyàwó ẹ̀. kábíyèsí Elédùmarè ọlọ́gbà ìmọ̀ bá ṣètò. tí ọkọ bá kú rèwerèwe nínú ìrìn àjò gbéyàwó, kò sí ọkọ tí àwọn ẹbí ọkọ ò ní pe ìyàwó yẹn. oríṣiríṣi ọkọ náà máa pè é. ṣé wọn pè yín bẹ́ẹ̀ mọ́ arábìnrin? Oríṣiríṣi ọkọ ni bẹ́ẹ̀ ń sà. ni wọ́n pè yín. Bẹ́ẹ̀ ń sà. ẹ má jẹ́ ń tàn yín. tọ́wọ́ ẹ̀ bá tiẹ̀ wá wúwo tí wọ́n sọ nípa torí owó ló ṣe pa, wọ́n á sọ bẹ́ẹ̀. èyí tí màá sọ lélẹ̀ arábìnrin. Yes sir. ọ̀nà yín sì jìn nínú ayé. Yes sir. bí ẹbí tí wọ́n ṣe rí nìyẹn. ṣùgbọ́n àní dájọ́ lórí ètò torí àmọ́ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ bó ṣe lọ gan. àmọ́ nítorí ẹ̀ kọjú sẹ́nìkẹyìn ló kọ sẹ́lómi bí ìlú gángan. tó bá dẹ̀ fún yàn lọ́kọ́ ọ̀dọ̀ ara ẹ̀ náà ní òroko sí. ìgbàgbọ́ kan mo ní inú ayé mà. Yes sir. ọlọ́ ìṣíwọ́ ọjà sọ fún yàn. ìgbàgbọ́ yẹn yé mi dáadáa. tó bá ba yé ọmọ ọlọ́mọ jẹ́ gbàgbé ẹ̀. nígbà ká mà bá dé ó gbàdúrà wàá gbàwẹ̀ wàá ṣoògùn. ọlọ́run sọ pé yẹn màláìkà kò sọ̀rọ̀ lórí ẹ̀, yóò jẹ́ ìyà ẹ̀ṣẹ̀ ẹ̀ ní nàá. arábìnrin. Yes sir. tó bá ti jẹ́ pé ẹ jẹ̀bi ìrìn àjò náà, dandan ni ẹ farabalẹ̀, dandan ni ọlọ́run ìṣíwọ́ ọjà sọ fún yàn. ọmọ yín náà ó kọ́lé fún yín, ẹ̀yin náà máa kọ́ fúnra yín. èyí tí wọ́n gbà lọ́wọ́ yín yẹn yóò dàbí kitchen ni, ẹ má jẹ́ kí n tàn yín. tó bá tiẹ̀ dìgbà yẹn gan rú ilé yẹn gan ò ní bá gbà mú mọ́ ti ẹyẹ tí wọ́n mọ̀ gbà kò ní fọ́ ni. nípa ìdí èyí ẹ pọkàn yín pọ̀, ẹ bẹ̀rẹ̀ ìrìn àjò míì kẹ́ ẹ wá mójútó ṣe yín. kì í ṣọkọ ló kàn lọ́rọ̀ yín sìn. ẹ ti ráyé wẹ ti bí ọmọ mẹ́ta pẹ̀lú èjì yín yẹn, ẹ lọ múra ṣiṣẹ́. ọ̀nà ò ní dímọ̀ yín o pẹ̀lú agbára Ọlọ́run. ebi ò dẹ̀ ní pa yín àtàwọn ọmọ yẹn náà pẹ̀lú agbára Ọlọ́run. ẹ ṣé o.